ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn bí ọ̀sẹ̀ kan àbọ̀ bàbá kábíyèsí ọba Gandhi Afọlábí Òrùmọgẹ̀gẹ̀ III wọ́n fi ìwé kan ṣọwọ́ sí mi látààfin pé kí n lọ rọ́kúnná níbi oyè Máígún Ògbómọ̀ṣọ́ tí mo jẹ tí bàbá wa olóògbé kan ló foríjì wọn bàbá dáadáa ọba Jimoh Oyèwùmí Ajagungbadé III tí wọ́n fi oyè dá mi lọ́lá níbi ọdún 5 sẹ́yìn. mo kọ àwọn nǹkan kan bẹ́ẹ̀ insubordination wọ́n ṣe àwọn kan mọ̀ pé tí ò ní ìtumọ̀ rárá ṣùgbọ́n mo ronú sí dáadáa pé nǹkan dé òpin èwo ruru káwa ruru ẹ jẹ́ ń ṣe sùúrù kí n tẹ̀ kọ́kọ́ wo tí bàbá ṣe yìí ná mo wá wò lọ sọ́tún mo wò lọ sósì mo rí pé kò sí kan míì tí ojú wọn ó ṣe ju pé wọ́n gbà pé àwa kan là ń sọ́pọ́tì la wà lẹ́yìn Grand Chief of Ògbómọ̀ṣọ́ land kẹ́nìkan pé kí Tọ́lé Àtọ́ lọ rọ́kúnná kò ní wọ́rọ́gbọ́rọ́gbọ́ o àwa náà sì gbà bẹ́ẹ̀ àwọn bá kábíyèsí pé kábíyèsí ọ̀rọ̀ pé kí Chief ọmọ lọ rọ́kúnná yìí kò ní túmọ̀ o kábíyèsí ọmọ tuntun lẹ́jẹ́ l'Ògbómọ̀ṣọ́ lọ́rẹ̀ lọ́tà ẹ má torí ẹnìkan rojọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ kan fún yẹn wàá sọ ọ̀tá tiwọn dọ̀tá tiyín o nígbà tí wọ́n yan chief imam wọ́n bí wọ́n fámìlì wọn ọkùnrin tó jẹ́ lórí àwọn tí ń dá ààfin tí máa fi ń yàn àwọn ọ̀rọ̀ ààyè ìmábàáyàn má ìbí èmi rántí oyè ẹ̀ Pakoyi ló bí wọ́n ó lẹ́ẹ̀mẹ́ta ló ń bí wọ́n pé ẹ̀yin alára family ṣáà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń du oyè chief imam yìí sọmọ yín ni wọ́n lọ àwọn ni wọ́n ẹ̀ẹ̀mẹ́ta ló ń béèrè wọ́n sì lọ àwọn ni wọ́n tí a bá mọ̀ kankan nu wọn ṣé kò ní ìdíjà wọ́n ní ò ní ìdíjà wọ́n wá ṣèlérò fún wọn Dr. Yunus Tọ́lé Àtàlà ló wá gbapò kínní wọ́n ti kọ́ yàwó ní fámìlì wọn ó dà ló gbapò kínní bẹ́ẹ̀ ó ń gba 92 ẹni tó tẹ̀lé gba 52 ẹni tó tẹ̀lé gba 27 sọ̀rọ̀ yẹn fojú hàn kì í ṣe pé ẹnìkan 92 ẹnìkan gba 90 tẹ́ pé wọ́n súnmọ́ra wọn ó nà wọ́n fífi ní. gbogbo fáwọn olóṣù wa dáwọ́ jọ tí wọ́n máa ṣọ tí wọ́n ṣayẹyẹ tí wọ́n fífi wọ́n kàn gbé Tọ́lé Àtọ́ sọ́dọ̀ bàbá wa Ṣọ̀ún Ajagungbadé ó sì blẹ̀sẹ̀ gbogbo bọ́ba ṣe máa blẹ̀sẹ̀ kan náà nù. ẹ̀yin wá ní ẹ̀fẹ́ ìṣọ̀mọ̀ alẹ́ yín mọ́ torí pé tí wọ́n retí pé yóò mọ̀ ṣe fáwọn kò ṣe é ó kó ẹnu ó lè ní bá wọn jà. bàbá ní kábíyèsí ẹ jáwọ́ ń bẹ̀ o bí wọ́n bá ní kọ̀tà kan lọ court ẹ̀yin gan ò ní agbára tẹ́ ẹ fi lè yọ lábẹ́ òfin Nàìjíríà ṣe jọ́ngú kékeré nǹkan kan máa pàṣẹ tó wo Muslim community ò lè yọ lórí pé ọmọ ọmọ nàbọ̀ wọn kọ́ Muslim community kan ò lè yọ ká ló ṣẹ̀ṣẹ̀ míì fún àwọn Muslim community àlè pé torí ẹ̀sẹ̀ tó ṣe ayọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé ọmọ wa nàbọ̀ wọn kọ́ gbogbo ni wọ́n wà tí wọ́n fi yàn ojú wọn fọ́ ni wọ́n sì bí wọ́n kún tó yàn so kábíyèsí ẹ mọ̀ dá sí kábíyèsí odò wọn láwọn gbọ́ ni wọn ò mú lò kábíyèsí ní kó yé kí Tọ́lé Àtọ́ kọ́ lọ rọ́kúnná káwọn ṣèwádìí wọ́n tẹ̀ pabambari ẹ̀ àsìkò náà tí yẹn wá ń ṣẹlẹ̀ yẹn ní high court Ògbómọ̀ṣọ́ high court náà ní kí àwọn kan náà corporation mọ́ ọba pé kò lẹ́tọ̀ọ́ sí oyè yìí láti joyè wọ́n á ní kí ọba ò gbọ́dọ̀ ẹjọ́ tí wọ́n dá ni pé ọba yìí ò gbọ́dọ̀ rẹ̀ lọ́ba ṣùgbọ́n lábẹ́ òfin Nàìjíríà àyè wà fún yẹn láti appeal àmọ́ tí wọ́n fẹ́ appeal adájọ́ tó dájọ́ ń gbọ́dọ̀ fún yín láàyè kẹlọ appeal tí ò bá fún yín láàyè ẹ kọ́kọ́ lọ mú òfin iṣẹ́ náà ẹ kọ́ sọ̀kà lórí àpèrè náà ẹ lọ máa appeal bẹ́ẹ̀ bá jẹ́ ń jọ wájú ẹ padà bí àbájẹ́ ẹ̀jẹ̀ mọ́ náà nu ṣùgbọ́n wọ́n á bẹ adájọ́ àwọn yẹn bá bẹ adájọ́ pé kó dàpọ̀ ó jẹ́ kí ọba wà lórí ipò rẹ̀ kó máa lo kòrónà kó fún appeal tẹ́bí yẹn bá ti kó lórí kò báwọn àti padà bẹ́ẹ̀ àmọ́ ilé
àwọn ní kábíyèsí ebi wọ́n gbà yín láyè láti máa gbé lórí ipò yín kẹ́ máa appeal ẹjọ́ náà wà lórí ipò rẹ̀ kẹ́ fi wọn ṣèwádìí tẹ́ bá ṣe káwọn yẹn ló fi lọ court bí court bá yọ fine bí wọn bá yọ wọn yọ náà nìyẹn kábíyèsí kọ́ láwọn gbọ́ wọn rárá àwọn èyí tí wọ́n sọ ọ dáhùn lójú pé tálẹ̀tì sọmọ ilé alára lóòótọ́ nígbà tá a bá sì dé bí wọ́n ṣe kọ́kọ́ dé gbàrà inú èmi lù sí wọn pẹ̀lú àbáyé bí ẹ̀ ń bá wo kábíyèsí ìdúró wọn ìsọ̀rọ̀ sí wọn wọ́n tún á gbé program kan jáde pé àwọn ní 25-year development plan fÓgbómọ̀ṣọ́ paríparí ẹ̀fẹ́ mi wá ni pé Amẹ́ríkà wọn ti ń bọ̀ Amẹ́ríkà làwọn náà sì dé ká tó wálé ká tó máa ṣiṣẹ́ ìlú wa lọ yìí mo ní irú ẹni tèmi náà fẹ́rẹ̀ ìkíní ẹni tèmi rí ọjọ́ gbọ́ àwọn ara wa ní bàbá yìí èkejì ẹni tó ti jáde tó ti rí rírí àti gbégbọ̀n sọ lọ sí àwọn tèmi ṣe ń gbà tó ti délẹ̀ yìí ìrírí tí mo ti rí ní àwọn ibi tí mo ti gbé ló ń kọ́ mi tí wọ́n bá wá tún jẹ́ ẹni tó ń rí bẹ́ẹ̀ náà tó náà nínú rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa Ògbómọ̀ṣọ́ ọlọ́run ọmọdé dáadáa tá gbédé. mo sọ fún kábíyèsí níjọ́ àkọ́kọ́ èmi kan kọ́kọ́ pàdé wọ́n ní kábíyèsí ó dùn nípa Amẹ́ríkà rẹ̀ ti ń bọ̀ o ibi tẹ́ ti wà làwọn náà ti dé ó kọdún kan tẹ́mi ó kó lẹ́yìn dé tí wọ́n ó sì mọ̀ pé sínú àwọn làwọn ajẹ́ l'Amẹ́ríkà ọ̀hún tí òkú tẹ́nìkan lè wá sọ fún pa Amẹ́ríkà tá a wà gan fọ́ tá àti lè kọjá ṣùgbọ́n tẹ́mi mọ̀ pa Amẹ́ríkà ni pé wọ́n máa ń wà open wọ́n máa ń kóyàn mọ́ra wọ́n lè ṣiṣẹ́ wọ́n kò sí nǹkan kan tí Amẹ́ríkà ò tó bá kọjú sí tí bókè bá ga tó lè Amẹ́ríkà sọ̀kalẹ̀ ìwé tá a fẹ́ nù ní lórí pèrè àwọn bàbá wa. àmọ́ kò pẹ́ tí kábíyèsí di Ṣọ̀ún láti pé ń gbé àwọn ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó àkọ́kọ́ ni pé níjọ́ kan wọ́n ní kí wọ́n lọ kí chief imam Dr. Yunus tọ́lẹ̀lá kan lọ fọ́rọ́kúnná pé àwọn ń ṣèwádìí lórí pé àwọn kan kọ̀wé láti lé wọn pé mo è sọmọ ilé ayélujára làwọn ọ̀dọ́ mùsùlùmí náà bá jáde l'Ógbómọ̀ṣọ́ náà bá ń pariwo káàkiri náà ń gbé placard káàkiri náà ń sọ àwọn ọ̀rọ̀ tí sí ọba gan Alhaji Mọ̀nsúrù Èjì ló gbọ́rọ̀ yẹn lọ́wọ́ bá mi pé ẹ̀gbọ́n mi nǹkan mọ̀ ṣe l'Ógbómọ̀ṣọ́ báyìí àmọ́ gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ pé àwa mùsùlùmí náà wà jẹ́ òkúta àdìgbòlù fún ọba tuntun yìí bá ní ọjà náà nùka iṣẹ́ díje náà abákan àgbàgbà yòókù Dr. Balógun ọ̀tọ̀ wọn bẹ́ẹ̀ lọ ẹja jókòó káforíkorí gbó láṣọ̀rọ̀ tí òfin ní di ogun mọ́ l'Ógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ àṣẹ̀dá ọba tuntun rẹ̀ pé kí ìlú ó tún fi dá sí kókó àwọn yẹn tiwa gan ni ó wà jẹ́ oníbàjẹ́ rẹ̀ abáṣe lọ bẹ àwọn ìyá bẹ wọn àrọ̀ wọn àwọn aṣọ alákòóso wọn abáwọn tó sì gbà wọ́n ṣàlàyé pé kẹ́nìkan pé kí tọ́lé àtọ́ lọ rọ́kúnná kò ní wọ́rọ́gbọ́gbọ́ o àwa náà sì gbà bẹ́ẹ̀ àwọn bá kábíyèsí pé kábíyèsí ọ̀rọ̀ pé kí tí bàmọ́ lọ rọ́kúnná yìí kò ní túmọ̀ o kábíyèsí ọmọ tuntun lẹ́jẹ́ l'Ógbómọ̀ṣọ́ lọ́rẹ̀ẹ́ lọ́tà ẹ má torí ẹnìkan rojọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ kan fún yẹn wàá sọ ọ̀tá tiwọn dọ̀tá tiyín o nígbà tí wọ́n yan chief imam wọ́n bí wọn fámìlì wọn ọkùnrin yìí tó jẹ́ lórí àwọn tí ń dá àfin tí máa fi ń yàn àwọn ọ̀rọ̀ ààyè ìmába àyàn má ìbí èmi rántí oyè ẹ̀ Pakoyi ló bí wọn ó lẹ́ẹ̀mẹ́ta ló ń bí wọn pé ẹ̀yin Alára family ṣáà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń du oyè chief imam yìí sọmọ yín ni wọ́n lọ́wọ́ àwọn ni wọ́n ẹ̀ẹ̀mẹ́ta ló ń béèrè wọ́n sì lọ́mọ àwọn ni wọ́n tá a bá mọ̀ kankan nu wọn ṣé kò ní ìdíjà wọ́n ní ò ní ìdíjà wọ́n wá ṣèlówó fún wọn. Dr. Yunus tọ́lé àtàlá ló wá gbapò kínní wọ́n ti kọ́ yàwó ní fámìlì wọn ó dà ló gbapò kínní bẹ̀ ó ń gba 92 ẹni tó tẹ̀lé gba 52 ẹni tó tẹ̀lé gba 27 sọ̀rọ̀ yẹn fojú ẹ̀ kì í ṣe pé ẹnìkan 92 ẹnìkan gba 90 tẹ́ pé wọ́n súnmọ́ra wọn ó nà wọ́n fífi ni
gbogbo fáwọn olóṣù wa dáwọ́ jọ tí wọ́n máa ṣọ tí wọ́n ṣayẹyẹ tí wọ́n fi wọ́n kàn gbé tọ́lé àtọ́sọ́dọ̀ bàbá wa Ṣọ̀ún Ajagunmadé ó sì bless ẹ̀ gbogbo bọ́ba ṣe máa bless kan náà nù. ẹ̀yin wá ní ẹ̀fẹ́ ìṣọ̀mọ̀ ilé yín mọ́ torí pé tí wọ́n retí pé yóò máa ṣe fáwọn kò ṣe é ó kó ẹnu ó lè ní bá wọn jà. àbá ní kábíyèsí ẹ jáwọ́ mbẹ́ o bí wọ́n bá ní kọ̀tà kan lọ court ẹ̀yin gan ò ní agbára tẹ́ ẹ fi lè yọ lábẹ́ òfin Nàìjíríà ṣe jọ́ngú kékeré nǹkan kan pàṣẹ tó wo Muslim community ò lè yọ lórí pé ọmọ ọmọ náà bọ́ wọn kọ́ Muslim community ò lè yọ ká ló ṣẹ̀ṣẹ̀ míì fún àwọn Muslim community àlè pé torí ẹ̀sẹ̀ tó ṣe ayọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé ọmọ wọn náà bọ́ wọn kọ́ gbogbo ni wọ́n wà tí wọ́n fi yàn ojú wọn fọ́ ni wọ́n sì bí wọ́n kún tó yàn so ẹ kábíyèsí ẹ mọ̀ dá sí kábíyèsí odò wọn láwọn gbọ́ ni wọn ò mú lò kábíyèsí ní kó yé kí Tọ́lẹ́àtọ̀ ọlọ́rọ̀ kúnná káwọn ṣèwádìí wọ́n tẹ̀ pabambari ẹ̀ àsìkò náà tí yẹn wá ń ṣẹlẹ̀ yẹn ní high court gbọ̀nsọ̀ high court náà ní kí àwọn kan náà corporation mọ̀ wọ́n ọba pé kò lẹ́tọ̀ọ́ sí oyè yìí láti joyè wọ́n á ní kí ọba ò gbọ́dọ̀ ẹjọ́ tí wọ́n dá ni pé ọba yìí ò gbọ́dọ̀ rẹ̀ lọ́ba ṣùgbọ́n lábẹ́ òfin Nàìjíríà àyè wà fún yẹn láti appeal àmọ́ tí wọ́n fẹ́ appeal adájọ́ tó dájọ́ ń gbọ́dọ̀ fún yín láàyè kẹlọ appeal tí ò bá fún yín láàyè ẹ kọ́kọ́ lọ mú òfin ṣe ná ẹ kọ́ sọ̀kà lórí àpèrè ná ẹ lọ máa appeal bẹ́ẹ̀ bá jẹ́ ń jọ wájú ẹ pàdé bí àbájẹ́ ẹ̀jẹ̀ mọ́ náà nu ṣùgbọ́n wọ́n á bẹ adájọ́ àwọn yẹn bá bẹ adájọ́ pé kó dákun ó jẹ́ kí ọba wà lórí ipò rẹ̀ kó máa lo kòrónà kó fún appeal tẹ́bí yẹn bá ti kó lórí kò báwọn àti padà bẹ́ẹ̀ àmọ́ ilé àwọn kábíyèsí ebi wọ́n gbà yín láàyè láti máa dó lórí ipò yín kẹ́ ẹ máa appeal ẹjọ́ náà wà lórí ipò rẹ̀ kẹ́ ẹ fi wọn ṣèwádìí tẹ́ bá ṣe káwọn yẹn ló fi lọ court bí court bá yọ fine bí wọn bá yọ wọn yọ náà nìyẹn kábíyèsí kọ́ láwọn gbọ́ wọn ní rárá ọ̀yẹ́ tí wọ́n sọ ó dáhùn lójú pé Tọ́lẹ́àtọ̀ sọmọ ilé alára lóòótọ́ nínú ẹ̀sìn wa nínú Islam ò pé ọmọ ilé kankan ló gbọ́dọ̀ máa jẹ chief imam Islam sọ ni pé ẹ ń bá nímọ̀ jù láàrin yín ní òjò yín nìkan yẹ chief imam ṣùgbọ́n àti pé àṣà wa nu àmọ̀tẹ̀lá àṣà wa lọ náà ni ẹ jẹ́ kí ọkùnrin wọn bá ṣe rẹ̀ lọ bí court bá wá yọ ẹjọ́ kù wọn gbá wọn á pa bámbárí ẹ̀ wọ́n ní kan lọ tí mọ́ṣáláṣí pa wọ́n kọ́ àwọn kan lọ́wọ́ àwọn kan wọ́n bá lọ tí mọ́ṣáláṣí lóòótọ́ nígbà tí a wọ́ àwọn ọmọ ọ̀dọ́ tí ó bá wọn wọ́n fi díẹ̀ hàn wọ́n á fa àwọn ọlọ́pàá lọ ibi tó kún ti bẹ̀rẹ̀ nu. àwa tá a wá bá ọba tá a sọ pé ẹ máa ń rìnrìn àjò tẹ́fẹ́ rìn yìí o tọ́bọ̀ ọ̀gbọ́ ọ ti dà ṣáwọ́ wà pé tòkọ́ ọba wà lẹ́yìn tó lè sófin àmọ̀tẹ̀ lọ́ba àwọn àwọ̀ oníṣẹ́yìn o níta dọ̀ta àfin sínú wọ́n wá yan àwọn kọ̀ọ̀kan ṣojú nínú wa Dr. Saka Balógun ọjọ́ ga wa Mọ̀súrù Jìdé èmi wọ́n gà pẹ́ ta àfin ni wa nítorí fa lọ́rọ́ kúnná tẹ́lẹ̀ mi lọ́rọ́ kúnná kí àwọn suspend mi nítorí fa yẹn nù èmi tẹ̀ wá rò dáadáa pé mi ò tiẹ̀ fẹ́ rọ́kúnná ẹni tá a pè lọ́ba wa tó jẹ́ lídà wa tí ìgbàmọ̀ràn tó gbé mọ̀nà ara rẹ̀ nìkan ní máa gbà ó nìkan lọ́gbọ́n tán lójú ara ẹ̀ eléyìí mi ò fẹ́ bá ìfẹ́ ṣe lóyè lábẹ́rẹ́ mà bí n bá ṣe lóyè lábẹ́rẹ́ ìjà alámọ̀jà gbogbo wa ìwú rẹ̀ kó fóyè mọ́ mo bun kọ́ máa mú ẹni báwo kó fi bẹ̀ mi ò jóye ibẹ̀ mọ́ oyè tó lọ́n fún mi jẹ́ pọ̀ tẹ́tẹ́lẹ̀ sani I'm a senator of the federal republic títí ọlọ́run fi pé títán dé senator ọmọ kìmí láíláí once a senator you are a senator forever. Ayọ̀sọ́lá tó ń pè mí gómìnà wa kan ló náwó mi lórí Ayọ̀sọ́lá ni ọ́ lórí nǹkan kan mí kọ́ ìmọ̀ kọ́kọ́ dá gbogbo solar lighting wọ Nàìjíríà yìí Ògbómọ̀ṣọ́ ni o Ọ̀yọ́ state ni o anywhere
èèyàn wọ́n lọ́mọ mi láyé àyàn máa lólùgbọ́n sọ̀tọ̀ mi lábẹ́ egun pé máa egun bàdàn pé máa egun lájà. àmọ́ oyè bàbá wa ni bàbá jẹ́ kò sí tó burú nù ẹ̀ oyè lu wa nu. bàbá tó sì mí jẹ́ ọmọ rírì ipa tí mo ti kó nínú Ògbómọ̀ṣọ́ ló fi mí jẹ́. Olúbàdàn kábíyèsí ló tó gbèsè wọ́n fún mi joyè nìbàdàn. kábíyèsí ara ṣáájú Ọlọ́run foríjì wọn wọ́n fi joyè. oyè tí wọ́n máa ń mú sàtífíkẹ́tì ọba mi lé ni. oyè tí wọ́n ti jẹ́ ọgbọ̀rọ̀ ní 10. àmì tó nífẹ̀ẹ́ tí wọ́n ń s'Ògbómọ̀ṣọ́ mo ṣe máa kọ sí ara aláìjú. mo ti yọkọ mi ò jẹ́ máa yíwọ̀n kankan mọ́. torí okùn ní oyè jẹun ló kì í bolú ẹ̀ lọ́rùn. àwọn káwọn tó gbọ́dọ̀ máa ṣe ìwà káwọn tó gbọ́dọ̀ wù sí ọba kẹ́nìkan ojú tí kò mbẹ̀. bí èèyàn bá ṣe gbé wá ní ṣe gbé fún. bí wọ́n gbé wá ń tútù àjọ ṣe ń tútù. bí wọ́n gbé ń gbóná odidi yọba mi pẹ̀lú ògo Ọlọ́run. ìtújú òsì mẹ́mọ̀ àwọn ní fọwọ́ ara wọn fà á. ibi tó wá dé nísìnyí pé kábíyèsí gbọ́dọ̀ káwọ́ kú nínú àwọn wà tí wọ́n ń wù yìí ẹ̀ǹbẹ́lẹ̀ ránjà gbogbo ẹgbẹ́ nígun ní tí máa bẹ́ẹ̀ lù ẹ̀lẹ́fẹ́ dominate ẹ̀lẹ́fẹ́ máa sọ fún ẹ tí wọ́n jọ lóye wọn. àwọn ọlọ́jà bàbá ọlọ́jà ìyá ọlọ́jà wá sí palace níjọ òní wọ́n ń holé wọn lórí olè tó pẹ́ inú yóò dùn sáwọn tó jẹ́ olórí wọn l'Ógbómọ̀ṣọ́. àwọn ẹlẹ́ran ẹ̀ ń bá wọn jà àwọn oní aláta ẹ̀ ń bá wọn jà. nílùú ẹ̀kọ́ bá galọ́ ẹ̀kọ́ jẹ́ tí wọ́n máa kó gbogbo wọn jọ bàbá gbogbo èèyàn. kábíyèsí òwúwa bàbá yóò wá sí ìwà bàbá bí ó bá rí àrífín bẹ́ẹ̀ ó rí àrífín náà nù. àbọ̀dípọ̀ Ògbómọ̀ṣọ́ ni mí through and through torí Ògbómọ̀ṣọ́ mo fi kúrò l'Amẹ́ríkà 31 years ago tí mo fi wà níjọ́ mo sì dé bí kó l'Ógbómọ̀ṣọ́. bí n bá lọ bí kan mọ̀ ń padà dédé wá sùn ni. mo sì ní nǹkan tọ́pọ̀ l'Ógbómọ̀ṣọ́ tí ò gbọdọ̀ bàjẹ́ ìlú yìí gan gbọdọ̀ bàjẹ́. àwọn tí ò wá ní nǹkan kan tí wọ́n kàn dé tí wọ́n kàn dé kí ní lórí kọ̀ wá rò pé àwọn jẹ́ nǹkan wo ni wọ́n jẹ́. mi ò bá kábíyèsí jà. ètò ìsìnkú ni pé àpèrè Ṣọ̀ún àti ìlú yìí ṣe pàtàkì fún mi púpọ̀ torí àwọn tá à ń fi yangàn ni wọ́n yẹ ṣùgbọ́n àpèrè yàtọ̀ sí ẹni tí ń bẹ lórí ìjókòó. àpèrè yàtọ̀ sí ẹni tí ń bẹ lórí ìjókòó. àpèrè Ṣọ̀ún láàní ṣe láàmà gbé lárugẹ bọ́ọ̀dù láwọn fi lè gbé lárugẹ. ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bẹ lórí ìjókòó tí ẹ̀wọ̀n kan lẹ́sẹ̀ ìjókòó tí wọ́n ṣe dáadáa lánàá tá à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún. ẹnìkan ní bẹ lórí àpè tó fún mi joyè yìí bàbá ẹgbẹ́ kò béèrè $1 lọ́wọ́ mi. iṣẹ́ ìlú tí mo ṣe ń lu yìí ni bàbá rí omi ọmọ yìí agbọ́dọ̀ dá lọ́la. ẹ̀mẹ́ta wọn tóbi kí wájú bí ọ̀rọ̀ ọdún 4-5 ti pé ayọ̀ wá joyè kí n fi ọ́ joyè. Ọlọ́run ló ní kí n jẹ́ ńgbà tí wọ́n jẹun. oyè tí wọ́n jẹ́ tá a jẹun ni bàbá tó fìyàn jẹ káyìn. sẹ́yìn wá dé tẹ ní kí n lọ rọ́kúnná níbo. wọ́n mú nǹkan ẹ̀ dáfẹ́ lọ fi ṣe. kò jù bá ń lọ. bẹ́ẹ̀ bá ní ìbéèrè á dáhùn béèrè yín. bàbá ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ṣé tó bá dọjọ́ wájú tí àwọn àtúnṣe kọ̀ọ̀kan bá wáyé ṣé tó lè ní ìbáṣepọ̀ pẹ̀lú bàbá tó jẹ́ kábíyèsí ọba Ghandi. kò sí tó ní amọ̀sí ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn ṣé ẹni tá à ń sọ ni pé kódà kápẹ́ mi gbà pé dàbà àjàmọ́ máa jọ máa ṣe lọ máa lóye yín àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé kò lè kí rọrùn ó wà lóye ẹ̀yin ò lè kíná borí ilé lórúurú ilé rẹ kó lọ sùn. àwọn ìṣòro tí ó wà ṣe rí ìgbé ayé wa ìhùwàsí wa báyìí ṣe kò yé bàbá. àwọn kan sọ̀rọ̀ tí wọ́n gbọ́n gan yẹn wọn ò sì fẹ́ tó dáa fún bàbá yìí ni kò sì yé bàbá ò rí. Ọlọ́run jẹ́ kojú wọn tètè yà wọ́n tètè lajú sí àárín yẹn. kí ló fẹ́ gbà nù kí n máa bá bàjà kí n máa bá jọba ìlú mi jà. àmọ́ tá a bá jọjọ́ kó alẹ́ níta alájọjọ́ kájọ sọ̀rọ̀ ṣùgbọ́n ìkíní wọn kọ́kọ́ fẹ́ mú tọkàn mi kó ń bẹ̀. ìyẹn kí ni pé oyè tẹ́lẹ̀ kí lọ rọ́kún náà mi ò fẹ́ mọ́ ẹ máa mú nǹkan ìrọ̀kún kankan mọ́ yín. wọ́n jẹ́ òkúnjọ́ ìnáwó nìkan jẹ́ kí náà tiẹ̀ pé àjẹmọ́ Máyégún kọ́ ààrẹ Máyégún ni mo kàn fi yan fẹ́ abẹ́rẹ́ bọ̀ mí lára ní ètò ìgbé mo rí kó lọ jókòó dá lóko ìkókó ààrẹ Máyégún
tata ló mọ̀rú àwọn eléyìn ààrẹ Máyégún kọ́ lọ jẹ Máyégún náà mọ́ kó mọ bòun kíni ìfi yẹ̀yẹ́ àǹfààní ní ṣe gbẹ̀gbẹ̀ kan ṣe arémọdé eré pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sẹ́rí tí ààyè bá kà ṣàtúnṣe gbọ́dọ̀ fi wáyé a mọ̀ ṣera wa ni nílé ayé bẹ́ẹ̀ ẹjọ́ mọ̀ yá ọkọ àtìyàwó ìjà ni ìjà lè wà àmọ́ tẹ́ ń gbẹ̀tà bá wa sọ̀sọ̀ yìí pọ̀ ẹni tó fàjà agbọ́dọ̀ mú kó kàmúkọ́dé eléyìí o ìlera mi lè gbà ó eléyìí o mi ò ní lè gbà ó eléyìí o tí a bá rí yàn kì í dẹ́ ṣe fẹ́mi nìkan gbogbo àwọn tíjà kan yìí tí a bá ń rò pé táwọn ni wọ́n àwọn ìṣọ̀tà òdùmọ̀ gẹ́gẹ́ o à ń ṣọ̀tà wọn rárá ní táwọn rí àwọn ò rí o nílé ayé náà sì rí wáyà tọ̀tọ̀ síra wọn kéèyàn pọ̀ tá àfin ní Ṣàkàbálógun lógún ọ̀ṣọ́ yìí àwọn ẹ̀pọ̀ tá àfin ní Èjìdé àwọn wa lọ̀rọ̀ ọ̀rẹ́ àfin mo ṣe ní kí wọ́n kọ́ ní pé kọ́ lọ kọ́ àwọn tí wọ́n jọ́ rẹ̀ àfin kọ́ pọ́n jáde kọ́ kálukú àfin tó ṣe lù rí ìyẹn tó ń gbà síṣẹ́ wọn àwọn ìwọ̀n dáadáa wọ́n ṣiṣẹ́ débi kó wọ́n débi ìfẹ̀yìntì wọn ò lè sọ pé èèyàn mẹ́wàá tá àgbà iṣẹ́ ló mọ̀ gbọ́sọ̀rẹ́ èèyàn pa àwọn lọ̀rẹ́ àfin wọ́n fẹ́ tẹ àfin rí ni wọ́n fẹ́ gbọ́nsọ̀ máa ń lọ́ọ̀lẹ́ ni Ọlọ́run jẹ́ àlọ́ lágbára Ọlọ́run bí bàbá bá rí ìjọba ronú pé wàhálà tí wọ́n ṣàtúnṣe tí wọ́n sì tẹ́wọ́ àwọn náà yí padà bàbá yẹ ọmọ gbọ́nsọ̀ kankan kò gbé bírí kò bá wá ṣe kọ̀ rí ìjọba náà ti ń fi rú àwọn bẹ́ẹ̀ joyè ìjọba gan lọ́yẹ ká bú jùlọ oyè culture oyè grassroots oyè yìí tẹ̀rí bí àyè tó bá wáyé tí ó wà comprehensive gbogbo àwọn tí aláàbúra oyè nǹkan táàjọ níta bá ṣe sọ á ṣe pé tí bàbá àtọwọ́ bá jà ọmọ ní ọ̀dọ́ ní ọ̀dọ̀ balẹ̀ bí ẹ̀gbọ́n àtàbúrò wájà àbúrò ní ọ̀dọ̀ balẹ̀ bí mo ṣe làgbà tí mo ju ọba kábíyèsí lọ yìí torí pé ọba ni bàbá ló jẹ́ fún mi tá a bá parí ọ̀tọ́rọ̀ bá yọ yín dọ̀bálẹ̀ pé kábíyèsí foríjì mi ẹ má bínú a máa fòye mọ́ torí yẹn fòye rárá mọ́ fòye mọ́ torí yẹn ebi ẹ̀kẹ́ kò mọ̀ ẹ̀ lọ́rùn ni fòye mọ́ a máa jọ máa gbèlú ni èmi sì fẹ́ kó wọ́n ṣọ̀dá àwọn náà fẹ́ kọ́ mọ́ ṣọ̀dá kájọ máa kájọ kọ́ máa ṣe ká má gbọ́nra wa àtàwọn yòókù tí wọ́n ń pè ní ọ̀tá àlùwọ̀ yìí èmi ọmọ ọ̀rọ̀ ìgbọ̀nsọ̀ ọ̀rọ̀ ìlú kan gbójú ẹ̀ tó ju Ṣàkàbálógun lọ bí ẹ̀ má kábíyèsí gbọdọ̀ pé ẹ̀ lọ́rọ̀ ìgbọ̀nsọ̀ ju Ṣàkàbálógun lọ àbí Jìdé àbí Ragare àbí ṣé Babalọlá kò wọn á lọ́tọ̀ gbọ̀nsọ̀ ọ̀tá àlù ọ̀tá pálásì ní pé àwọn omi pálásì ọ̀hún. so àyè àtúnṣe wà bí àbáde ṣe ní comprehensive àtúnṣe tí àbá sì gbà láti yẹ ọ̀rọ̀ wò dáadáa kí wọ́n má limit ara wọn sáwọn àwọn kan àwọn tí wọ́n fẹ́ bà tiwọn jẹ́ tí wọ́n pè lọ́rẹ̀ẹ́ wọn kí wọ́n tẹ ìmọ̀lẹ́jà ògbọ́nsọ lẹ́yẹ káàkiri tí wọ́n lè fún wọn ní ìmọ̀ràn tó dáa tí wọ́n lè dá sí ìlọsíwájú ògbọ́nsọ dáadáa àwọn ni kí wọ́n máa bá ṣe pọ̀. ẹ ṣe. Ayọ̀ Adéṣeun gbogbo ayé ló mọ̀ wọ́n kìí ṣe gbogbo ìlú nìkan gbogbo ayé ló mọ̀ bàbá wa sẹ́nítọ̀ lónìí oyè ńláńlá 2-in-1 ọ̀wọ́n là fi ń dá wọn lọ́lá. It doubles as the Aṣíwájú and Baba Asale Adini of Ògbómọ̀ṣọ́ land. Appointment letter wọn ni mo fẹ́ kan tó wà ń bẹ̀ yìí. Nǹkan tó wà ní appointment letter wọn sáwọn náà létí. Ó bá wá tẹ́ wọn lọ́rùn, wọ́n sign ẹ̀. Bàbá wa, Dear Senator Hamzat Ayọ̀ Adéṣeun. Ẹ̀yẹn kọ́kọ́ wí kíní kan tọ́pọ̀lọpọ̀ lè máa mọ̀. Torí pé ẹnìkan wí nǹkan kan pé irú oyè yìí, àwọn tó bá mọ kéwù ni wọ́n máa ń fi bẹ̀ nítorí pé iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ní ṣe pẹ̀lú kéwù. Wọ́n ní ìwọ ọmọ ni, sẹ́nétọ̀ tí wọ́n jókòó yìí, Máàdùlẹ̀ Arọ́bí ni wọ́n lọ ń bàdàn. Ṣé hàn pé o ò gbọ́ rí? Bàbá lo ọdún 4 ní Máàdùlẹ̀ Arọ́bí ní Elékùrọ́ nìbàdàn. Ní àná, bàbá wa Abdulsalam Dọ̀gẹ́nì, wọ́n wá sọ́dọ̀ mi lánàá.
àwa ń sọ àwọn wá ń jẹ́rìí wípé àtàwọn àti yín classmate làwọn ní máàdù àwọn ń jẹ́rìí pé àwọn gangan àwọn àti yín kọ̀líìgì làwọn ní máàdù làárọ̀bí torí bẹ́ẹ̀ ìwọ tó ń wò pé sẹ́nẹ́tọ̀ òkèwú àfáà rẹ lójókòó yìí o ọlọ́run kó má ṣe àìdúró tì wá. Now, dear Senator Hamzat Ayoade Adeseun, conferment of the title of Asiwaju and Baba Saliadini of Ogbomoso land. In the name of Allah, the most gracious, the most merciful. It is with immense gratitude, profound respect, and by the authority as the Grand Chief Imam of Ogbomoso land, that I, on this 25th day of April 2025, confer upon you the title of Asiwaju and Baba Saliadini of Ogbomoso land. This conferment is in recognition of your exceptional contributions to the advancement of Islam and the betterment of our community. Your unwavering commitment to the promotion of peace and unity has left an indelible mark on our lives. Your wise leadership, charismatic influence, and dedication to community service has served as an inspiration to us all. Your dedication to fostering peace, providing exemplary leadership where necessary, and giving to the needy has earned you a place of honor and leadership within our hearts. Your actions has exemplified the true spirit of Islam and demonstrating a profound commitment to our faith. We recognize and deeply value your insightful understanding of Islamic principles. We pray that Allah subhanahu wa ta'ala continue to bless you with good health, strength, and the ability to continue your noble work. May your legacy serve as a beacon of light for generations to come. Congratulations. Signed, Imam Yunus Olushina Teli Atayilara II, PhD, Grand Chief Imam of Ogbomoso land. Láwà nídà. Ẹ máa mú jáde díẹ̀ díẹ̀. Ẹ máa mú jáde díẹ̀ díẹ̀. Ẹ̀jẹ̀ wọ́n tó náà. Now, ẹ wò kí. Before Mike kejìdá, ó máa do tútù kó máa dòrí fífọ́. Mike kejìdá, Honda. Ádimù. Ó máa do tútù kó máa dòrí fífọ́. Láwọn ní ẹ̀yẹ aṣíwájú àdínì kó máa do tútù. Láwọn ní ẹ̀yẹ aṣíwájú àdínì kó máa do tútù kó máa dòrí. Kó máa do tútù kó máa dòrí fífọ́. Kó máa do tútù kó máa dòrí fífọ́. Láwọn ní ẹ̀yẹ aṣíwájú àdínì kó máa do tútù. Bàbá Sàlẹ̀ àdínì Ògbómọ̀ṣọ́ rẹ̀ kó máa do tútù. Kó máa do tútù kó máa dòrí fífọ́. Kó máa do tútù kó máa dòrí fífọ́. Láwọn ní ẹ̀yẹ aṣíwájú àdínì kó máa do tútù.
ṣẹ́rí oyè aṣíwájú àdínì àtòyè bàbá àsàlẹ̀ àdínì láwà níyàn gbọ́dọ̀ kéré láwà ní ńlá ni ọlọ́run kọ́ mọ́jà ìfàlùbáríkà sí àtù ẹ̀ lára àrọ̀ ẹ̀ lọ́rùn bàbá wa síwájú àtù ẹ̀ lára o àrọ̀ ẹ̀ lọ́rùn àsìkò tí ó joyè yìí àtù ẹ̀ lára àmì àtù ẹ̀ lára àrọ̀ ẹ̀ lọ́rùn àtù ẹ̀ lára o àrọ̀ ẹ̀ lọ́rùn àsìkò tí ó joyè yìí àtù ẹ̀ torí pé bàbá wa ìmáàmù àná ó tú wọ́n ìmáàmù wa níjẹta ó tú wọ́n lá ìmáàmù wa níjẹrin ó tú wọ́n ìmáàmù wa níjàrún ó tú wọ́n ìmáàmù wa níjẹfà ó tú wọ́n ìmáàmù wa níjeje ó tú wọ́n ìmáàmù wa níjẹjọ ó tú wọ́n ìmáàmù wa níjẹsán ó tú wọ́n ìmáàmù wa níjẹwà ó tú wọ́n ìmáàmù ẹlẹ́kọ̀ọ́kànlá ó tú wọ́n ìmáàmù ẹlẹ́kejìlá èmi gbọ́gbọ́gbọ́ ìmáàmù ẹlẹ́kẹtàlá ó tú mi lára àsìkò tí mo lóye àmì ọdún ẹ lára àrọ̀ ẹ lọ́rùn àtú ẹ lára àrọ̀ ẹ lọ́rùn àsìkò tí ó joyè yìí àtú ẹ lára. Now kí n tó fún wa ní certificate ẹjá farabalẹ̀ kí n tó fún wa ní certificate ẹjá gbọ́ dáadáa ṣe rí oyè tí sẹ́nẹ̀tọ̀ ń jẹ yìí oyè tẹ́nìkan kan jẹ́rú ẹ̀rí l'Ógbómọ̀ṣọ́ ni torí bẹ́ẹ̀ is the first aṣíwájú and the first bàbá àsàlẹ̀ àdínà Ògbómọ̀ṣọ́ land so alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì láti combine méjèèjì yẹn papọ̀ is likely to be the first tí ò ní ṣẹlẹ̀ kejì ẹ̀ ṣẹ́jẹ́ pé mọ̀ bá dọjọ́ wájú á pè méjì ni ṣùgbọ́n tí wọ́n yìí ọlọ́run ló kó méjèèjì fún wọn ọlọ́run wájú ẹ ló pẹ́ subhana rabbika certificate